ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn èdè a kí yín káàbọ̀ sórí ìkànnì ayélujára YouTube channel wa. Lónìí sinimá èyí tí a mú wá fún yín wọ́n ní àpẹ àkọlé rẹ̀ ní ìyá. Ojú tó ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tó ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìyá apá kẹta la mú wá fún yín. Má fà ní gbogbo ẹ̀yin tá ò tí ì wo ìyá apá kìíní apá kejì, ẹ jọ̀wọ́ ẹ lọ wò lórí Mide Matins TV, ibẹ̀ náà ti ń wò lọ́wọ́lọ́wọ́. Apá kẹta rẹ̀ wọn la mú wá fún yín. Tó bá yẹ pé ẹ ò tí wò, ẹ lọ wò. Ẹ má ṣe gbàgbé láti kọ sórí comment section ohun tẹ́ ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kẹta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ló kópa nínú rẹ̀ bíi Afeez ọkọ Mide Matins, Yetunde Barnabas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kọ sórí comment section ohun tẹ́ ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ sí Mide Matins nínú apá kẹta. Mide Matins ó gbìyànjú, gbogbo wa la mọ̀ pé ipa tí ìyá ń kó ní ayé ọmọ kò kéré. Ó gbìyànjú lórí ọmọ, ṣùgbọ́n ohun tí ó ń rí lẹ́yìn wá ẹ̀ kò dà. Ǹjẹ́ ó máa gba ọmọ wọ̀nyẹn padà nínú apá kẹta àbí kò ní gbà? Ẹ kọ sórí comment section ká bá lè sọ̀rọ̀ lórí rẹ̀. A ní rí jù báyìí lọ sí ìjọ́ mìíràn ọjọ́ rẹ̀ ìrè lójú orí. Ó dàbọ̀ tún dìgbà mìíràn.